jẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. tẹ́ bá ń wá ìròyìn tó ní í ṣe pẹ̀lú Yorùbá Nation, Biafra Nation àti ti òṣèlú lóríṣiríṣi, ẹ má ṣe iyèméjì, ìkànnì Àrólé Bàbá 1010 TV2 ó ní ẹ júwe fún rẹ níbẹ̀ tó bá ń béèrè fún un. Orúkọ oníròyìn yín kò fìgbà kan yípadà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ṣáájú ká tó máa lọ, ẹjá tó yẹ kókó tí ń bẹ nínú ìròyìn tàsìkò yìí ká gbé yẹ̀wò náà. Ilé-ẹjọ́ gíga ilẹ̀ yìí ni ó ti ṣe bẹ́ẹ̀ fòǹtẹ̀ jan pé kí Àbúrẹ́ kí ó sì máa jẹ́ alága ẹgbẹ́ òṣèlú Labour Party kó sì máa jẹ́ alága náà lọ náà. Ilé-ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ Èkó ti ju àwọn ẹ̀ṣọ́ ilé méjì kan sẹ́wọ̀n ọdún méjì lórí ẹ̀sùn pé wọ́n jí dúkìá ilé ìtura kan ní ìpínlẹ̀ Èkó. Nípínlẹ̀ Kẹ́bì, àwọn ọlọ́dẹ géńdé mẹ́rin kan tán jẹ́ ògbójú ọdẹ nínú gbòòrùnmọlẹ̀ òun ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa erinmilókun èyí tó gbẹ̀mí ẹ̀ṣọ́ emir kan ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn mọ̀lẹ́bí kan rèé tí wọ́n ti jẹ àjẹrọ̀rùn látàrí ẹ̀kọ àti ẹja èyí tí wọ́n jẹ ní ìpínlẹ̀ Ondo. Nínú ìròyìn ti Biafra Nation, gómìnà ìpínlẹ̀ Anambra ní kò gbọ́dọ̀ sí síta tó mú lọ́jọ́ Monday mọ́ bí tilẹ̀ wù kó mọ́. Simon Ekpa ó fèsì pé ajá ológbò. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Ilé-ẹjọ́ gíga ní olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ti fòǹtẹ̀ jan pé kí Àbúrẹ́ kó sì máa jẹ́ alága ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́nà. Gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ tí ó ga jù l'Àbújá, èyún Federal High Court tó fi kalẹ̀ sólùlù ilẹ̀ yìí tí ń ṣe Àbújá, ó ti kéde wípé kí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú Labour Party èyún Julius Abure wípé kí ó ṣe bẹ́ẹ̀ kó máa jẹ́ alága ẹgbẹ́ òṣèlú náà lọ. Ilé-ẹjọ́ gíga l'Àbújá òun ló ṣe bẹ́ẹ̀ fi ìdájọ́ náà léde lẹ́yìn tí ó ṣe àyẹ̀wò ẹjọ́ tí wọ́n pe Àbúré tí wọ́n pè é fínífíní lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Wàyí o, adájọ́ ilé-ẹjọ́ gíga ọ̀hún Emeka Nwet ó ti wá rọ àjọ INEC, èyún àjọ tó mójútó ètò ìdìbò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n yọ̀ǹda Julius gẹ́gẹ́ bí ẹni tí ó sì tún máa jẹ́ alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Èmi kọ́ ni mo sọ èyí, ilé-ẹjọ́ gíga nílùú Àbújá olófin ìròyìn náà fi léde síta. Ilé-ẹjọ́ májísírèètì ti ìpínlẹ̀ Èkó ló ti ṣe bẹ́ẹ̀ ju àwọn ẹ̀ṣọ́ ilé méjì kan sẹ́wọ̀n ọdún méjì gbáko lórí ẹ̀sùn pé wọ́n jí dúkìá ilé ìtura èyí tí wọ́n tún tà ní ìpínlẹ̀ Èkó náà. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ láti ilé-ẹjọ́ májísírèètì tó fi kalẹ̀ sí Yaba ní ìpínlẹ̀ Èkó, níṣe ni wọ́n ti fi ọwọ́ sí júwe ọgbà ẹ̀wọ̀n fún àwọn ọ̀daràn méjì kan lórí ẹ̀sùn wípé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n jí dúkìá ilé ìtura èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ivro Exclusive Hotel tó wà ní Gbàgádà èyí ní ìpínlẹ̀ Èkó. Àwọn ọ̀daràn méjì tí wọ́n fi orúkọ wọn léde òun náà ni àtìrí Wilfred John tó jẹ́ ọ̀nà ọdún 32 àti Túndé Alátẹrù tó jẹ́ ẹni ọdún 32 náà bákan náà. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbèfọ́ba ilé-ẹjọ́ májísírèètì ọ̀hún èyí Godwin Orí Abure ó ní ó sọ èyí di mímọ̀ ó sọ nínú àlàyé rẹ̀ wípé ní ọjọ́ 28 nínú oṣù kejì ọdún 2015 ó ní àwọn ọ̀daràn yìí ti wu ìwà burúkú tí wọ́n wù yìí nílò ètò jásí wípé wọ́n jí ohun àlùmọ́nì àti dúkìá ilé ìtura tó ń pè ní Ivro Exclusive Hotel yìí tó wà ní Gbàgádà nílò ètò jásí wípé gbogbo owó tí wọ́n jẹ́ ọ̀hún tí wọ́n ṣe ètò rẹ̀ ohun tó nǹkan bíi mílíọ̀nù 3 náírà. Gẹ́gẹ́ bí àlàyé tí agbèfọ́ba náà wá ṣe, ó ní láti ọdún 2015 tí wọ́n ti fi páńpẹ́ òfin mú wọn
lẹ́nìí ti ṣe ọjọ́ kẹjọ inú oṣù kẹwàá òun náà ni wọ́n fi orí oko sọ̀ọ́dúnrún lórí ìgbẹ́jọ́ wọn náà pẹ̀lú bí ẹni tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ májísírèètì náà ẹ̀yún A.O. Sàláwù bó ṣe bẹ́ẹ̀ dájọ́ fún àwọn èèyàn méjèèjì yìí wípé kí wọ́n máa lọ sí ọgbà ẹ̀wọ̀n fún nǹkan bíi ọdún méjì gbáko nínú àlàyé tí A.O. Sàláwù ṣe ó ní pẹ̀lú bí òótọ́ ọ̀rọ̀ bí ó ṣe fojú hàn báyìí tí àwọn tí wọ́n jẹ́ olùpẹ̀jọ́ náà tó sì já sí wípé wọ́n gbàgbọ́ wọn ò sì jẹ́ ilé ẹjọ́ níyàn wípé àwọn jẹ̀bi ẹ̀sùn tí a fi kàn wọ́n síbẹ̀ kí wọ́n lọ rèé lo ọdún méjì gbáko nínú ọgbà ẹ̀wọ̀n pẹ̀lú iṣẹ́ àṣekára kí èyí máa jẹ́ ẹ̀san àti èrè iṣẹ́ tí wọ́n máa wù náà èyí tó ṣe bẹ́ẹ̀ tó wù wọ́n lọ́wọ́. Ní ìpínlẹ̀ Kebbi àwọn ọlọ́dẹ tán jẹ́ géńdé mẹ́rin tán jẹ́ ògbójú ọdẹ Tinubu Irúnmọlẹ̀ ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa Erinmilókun èyí tó gba ẹ̀mí ẹ̀ṣọ́ emir kan ní ìpínlẹ̀ ọ̀hún níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ó ní a mú ìròyìn náà wá fún wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 tá a wà yìí pẹ̀lú bí a ṣe sọ di mímọ̀ wípé Erinmilókun ló ṣe bẹ́ẹ̀ tó gba ẹ̀mí ẹni tó jẹ́ ẹ̀ṣọ́ oko emir àti Yawuri èyún Muhammadu Zainu Abdullahi ní nǹkan bíi ọjọ́ 22 oṣù kẹsàn-án èyí tá a lò tán yìí gẹ́gẹ́ bí àlàyé arákùnrin tó jẹ́ ẹ̀ṣọ́ oko emir ọ̀hún oníyàn pé orúkọ rẹ̀ ní Malam Usman Megadi gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe àwọn ògbójú ọdẹ nínú igbó Irúnmọlẹ̀ náà tí wọ́n jẹ́ 40 ó ní wọ́n kó ara wọn jọ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí Erinmilókun tó tóbi tó sì ṣekú pa ẹ̀ṣọ́ ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Yawuri ọ̀hún ṣe èyún Alhaji Abubakar Shuaibu ó sọ di mímọ̀ wípé àwọn ọdẹ náà ni wọ́n kóra wọn jọ tí wọ́n jẹ́ 40 tí wọ́n sì lọ ṣe ìkọlù sí Erinmilókun náà ó ní Erinmilókun ọ̀hún ó ní ó ti gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní agbègbè tí wọ́n pè ní Yawuri yìí gẹ́gẹ́ bí àlàyé tí ó tẹ̀síwájú tó ṣe fún àwọn oníròyìn ó ní àwọn apẹja ọ̀hún ni wọ́n máa ń lọ sí odò láti lọ rèé pẹja tí wọn yóò jẹ fúnra wọn ó ní wọn kò kí ń dé ọ̀dọ̀ Erinmilókun yìí kó tó di pé ó jáde síta sí wọn tó sì fi ẹnu bọ̀m̀bọ̀ rẹ̀ ti fi tù wọ́n nífúnjẹ káàkiri agbègbè ọ̀hún kó tó wá di wípé àwọn ọlọ́dẹ náà ṣe bíi ọmọ akin tí wọ́n sì lọ ṣe ìkọlù sí Erinmilókun náà nínú èyí tí wọ́n ti gbẹ̀mí rẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe kó pe Erinmilókun náà tán níṣẹ́ ni wọ́n gbé lọ sí ọ̀dọ̀ emir ìlú ọ̀hún nínú èyí tí wọ́n ti ní wọ́n pín ẹran rẹ̀ lékìrí tí wọ́n sì pín fún àwọn ènìyàn wípé ẹ lọ rẹ̀ fi ṣe bẹ̀ kí inú ìkòkò yín kó kún fọ́fọ́fọ́. Àwọn mọ̀lẹ́bí kan rèé tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jẹ àjẹrọ̀rùn látàrí ẹ̀kọ àti ẹja èyí tí wọ́n jẹ tó ṣe bẹ́ẹ̀ rán wọn lọ sí àjò àrèmábọ̀ ní ìpínlẹ̀ Ondo. Kàyéfì òun náà ni ọ̀rọ̀ náà jẹ́ pẹ̀lú bí mọ̀lẹ́bí kan nínú èyí tí a ti rí ẹni tó jẹ́ ìyá àwọn ọmọdékùnrin àti ọmọdébìnrin tí òǹkà wọn jẹ́ 4 nínú èyí tí gbogbo wọn ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti jáde láyé lójijì gẹ́gẹ́ bí àlàyé ìṣẹ̀lẹ̀ náà ó ní ó wáyé nílùú Àkúrẹ́ tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ondo ní agbègbè tí wọ́n pè ní Gàgà ní Òkè Àró ìjọba ìbílẹ̀ Gúúsù Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tí ọ̀rọ̀ náà kàn tó jẹ́ bàbá ọmọ 4 tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ àti ìyá rẹ̀ tó bí lọ́mọ ìyún Adémọ́lá Adéọlá ó sọ di mímọ̀ wípé ìyá òun tí orúkọ rẹ̀ ń jẹ́ Esther Adéọlá ó ní ó ṣe bẹ́ẹ̀ tó pèsè ẹ̀kọ́ èyí tí àwọn ọmọ náà àti òun tí wọ́n jẹ ó wá sọ di mímọ̀ wípé ẹ̀kọ́ òun náà ni ìyá òun jẹ tó fi ṣe bẹ́ẹ̀ tó fi jáde láyé tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra nínú àlàyé tí wọ́n ṣe wọ́n sọ di mímọ̀ pé lẹ́yìn tí wọ́n jẹ ẹ̀kọ́ tán wọ́n tún jẹ ẹja kan nínú ètí ìgbàgbọ́ wà pé ó ṣeé ṣe kó jẹ ẹja tí wọ́n jẹ náà ó ní ó ti dóbu tó ti bàjẹ́ tó sì ṣe àkóbá fún wọn ní inú ikùn wọn gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó ní ọjọ́ àbámẹ́ta sí ọjọ́ Sunday àìkú tí a lò tán yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó búrẹ́kẹ́ pẹ̀lú bí ìyá òun ṣe ṣe bẹ́ẹ̀ tó da wàhálẹ̀ tó sì jáde láyé látàrí oúnjẹ èyí tó sọ wípé òun mọ̀ pé májèlé ó ní àwọn kan fi sínú oúnjẹ náà ó ní nígbà tí ó fi di ọjọ́
àìkú tí ń ṣe Sunday níṣe ni àwọn ọmọ ọ̀hún ni wọ́n lọ́nu mọ́lẹ̀ tí wọ́n sì ń bì kó tó di pé òun gbé wọn dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn Unimed èyí tó wà ní ìlú Àkúrẹ́ ọ̀hún nílé tó ti sọ di mímọ̀ wípé àwọn tó jẹ́ dókítà tí wọ́n ń ṣe ìtọ́jú aláìsàn ní ilé ìwòsàn náà ó ní wọn kò kọ ibi ara sí òun tí wọ́n sì ń ṣe ìṣe kò kàn mí ó ní ariwo tí wọ́n ń pa ni wípé a kò mọ tó sí ọmọ rẹ̀ a sì lè ṣe ohun kankan fún ìdí èyí a kò mọ oògùn tá a lè lò fún àwọn ọmọ rẹ̀ ó ní nígbẹ̀yìngbẹ̀yìn ó ní wọ́n padà lo oògùn fún àwọn ọmọ náà tó sì já sí wípé lẹ́yìn tí àwọn ọmọ náà lo oògùn tán ní gbogbo wọn ni wọ́n jáde láyé lójijì ó ní òun rò pé òun mọ̀ pé nínú oògùn tí àwọn dókítà yìí fún àwọn ọmọ ni ó ṣe bẹ́ẹ̀ tó rán àwọn ọmọ náà lọ sí àjò àrèmábọ̀ lẹ́yìn tí wọ́n ti kọ àwọn ọmọ náà tì náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àmọ́ ṣá o ọ̀gá àgbà fún ètò ìlera ìpínlẹ̀ Ondo èyún Banji Àjàká ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ó ní ojú òun ló sì ti ṣẹlẹ̀ ní ilé ìwòsàn náà ó ní ṣùgbọ́n àwọn dókítà náà gbìyànjú wọn kò sì sọ wípé àwọn dàgùnlá sí ìṣòro tí arákùnrin náà tó gbé wá sí ilé ìwòsàn ó ní ṣùgbọ́n bá a ṣe kọ́ pé yóò rí òun náà ní orí ó ní wọ́n gbìyànjú bẹ́ẹ̀ ni wọ́n jà fitafitan láti dẹ́ọ̀la ẹ̀mí àwọn ọmọdé mẹ́rẹ̀ẹ̀rin náà gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Ọmọlọ́lá Odùtọ́lá tó wá ṣe onílòótọ́ àti lódodo ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ bó tilẹ̀ já sí wípé kò sí àkọjáde àbí àtẹ̀jáde èyí tí ó jẹ́ ti ọ̀nà tó tọ́ tí wọ́n fi tó àwọn agbófinró létí ṣùgbọ́n àwọn agbófinró ti ṣe àbẹ̀wò sí ilé àwọn olóògbé ọ̀hún láti ṣe ìwádìí ohun tó ṣekú pa wọ́n ní ilé náà. Ní ti Biafra Nation báyìí gómìnà ìpínlẹ̀ Anambra ni ó ti sọ gómìnà ìpínlẹ̀ Anambra ó ti sọ wípé kò gbọdọ̀ sí ìkéde kónílé-ó-gbélé kankan èyí tí wọ́n ti sọ di orò ní gbogbo ilẹ̀ Ìgbò ní ọjọ́ ajé káàkiri ilẹ̀ Ìgbò náà àmọ́ ṣá Simon Ekpa ó ti ṣe bẹ́ẹ̀ tó ti sọ wípé ajá ló ń gbó ẹran ló sì ń ké ó ní ọ̀rọ̀ tí Sòlúdò ti ń sọ lẹ́nu ní àná òde yìí oní gómìnà ìpínlẹ̀ Anambra ni ó ṣe àbẹ̀wò èyí Chukwuemeka Sòlúdò tó ṣe àbẹ̀wò sí àwọn agbègbè yún ọjà tó wà ní Onitsha ní ìpínlẹ̀ Anambra náà nílò ètò ti já sí wípé ó jẹ́ nǹkan ìbànújẹ́ tó sì jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún un pẹ̀lú bí ó ṣe àbẹ̀wò sí àwọn ọjà náà tó sì bá gbogbo ẹ̀ ní títì pa nígbà tí ó dé ibẹ̀ níṣe ni ó sọ̀rọ̀ jáde síta pẹ̀lú ẹ̀dùn ọkàn wípé láti òní lọ èyún àná tí ń ṣe ọjọ́ ajé Monday a kò gbọdọ̀ rí kí ẹnikẹ́ni nínú yín kó ti ilé ìtajà rẹ̀ mọ́ nítorí ìkéde kónílé-ó-gbélé èyí tí kò lẹ́sẹ̀ lẹ̀ ó ní ilé ìtajà tá a bá rí tó bá wúrú ìwà yìí níṣe ni àwọn yóò gbégi ti ilẹ̀kùn ilé ìtajà náà ó ní láti èní lọ kí oníkúlùkù kó máa jáde síta láti máa bá ètò káràkátà rẹ̀ kó máa bá lọ kí wọ́n sì kọ́ etí ọ̀gbọ́n yìí tí gbogbo tí ń jẹ́ ìkéde kónílé-ó-gbélé èyí tó léwu káwọn kan kí wọ́n lè máa pariwo rẹ̀ káàkiri àmọ́ ṣá ní kété tí gómìnà yìí tó fi ìkéde náà léde nínú fọ́nrán kan tó fi léde níṣẹ́ ni ajìjàngbara tó tún pera rẹ̀ ní prime minister orílẹ̀-èdè Biafra ìyún Simon Ekpa ó ti fi ọ̀rọ̀ náà léde lójú òpó ayélujára Twitter rẹ̀ nínú ètò ti sọdúnmọ́ wípé ajámọ̀ ní gbò ẹ̀mọ́mọ̀délé lòun níṣẹ́ ni ó ń gbèrò láti ṣekú pa àwọn ènìyàn ó ní ẹnikẹ́ni tó bá jáde pẹ̀lú bí àwọn sì ṣe dúró lórí pé kí onílé kó máa gbélé àfìgbà tí wọ́n bá tó fi Nnamdi Kanu àwọn sílẹ̀ ni àwọn yóò tó dẹ́kun onílé-gbélé náà ó ní títí gómìnà tí ń sọ yìí ẹ̀fílẹ̀ ayé òmò tá padà ṣe sí ọ̀rọ̀ rẹ̀ láìpẹ́ yìí pẹ̀lú bí àwọn ṣe ń gbé ìgbésẹ̀ kan lábẹ́nú láti ṣe ìkọlù èyí tó lámìlaka tí gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Biafra ẹnu mi lẹ ti gbọ́ o ṣùgbọ́n èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ Simon Ekpa wọn ló fi sójú òpó X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín ó náà ní àyànfẹ́ Elédùmarè ǹjẹ́ títí di ìgbà táàtún padà máa mú ìròyìn míì wá fún wa orúkọ tèmi kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni a kò àtàárọ̀ ó dọ̀la o orun ayọ̀ òun náà la ó sùn.